senators, lawmakers, all walks of life tó jẹ́ APC wọ́n bá ìpínlẹ̀ Ọ̀ṣun. At the end of the day the victory ó lọ sọ́dọ̀ accord àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé election yẹn ojú ò lè fi wò ó kí lè fẹ́ sọ ń pa ẹ̀ káàkọ́ báyìí náà for the next question. Ẹ ṣe olóòtú, mo kí gbogbo ọmọ Odùduwà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, gbogbo ibi tí wọ́n bá ti ń gbọ́ mi pé wọ́n kú dájí, wọ́n káàárọ̀, wọ́n kú ìyálẹ̀ta, wọ́n káàsán, wọ́n kú ìrọ̀lẹ́, wọ́n káàṣálẹ́, wọ́n kú àjìn, wọ́n kú fẹ̀rẹ̀fẹ̀rẹ̀. Mo wá ti ara gbogbo ọmọ Odùduwà tó wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé àkókò tí ọwọ́ ìjà irin ètò yìí bá dé bá wọn ni mo fi kí wọn. Mo wá kí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà àrólé Odùduwà òpó ilẹ̀ Yorùbá number 1 citizen ilẹ̀ Odùduwà káàkiri gbogbo ayé pé wọ́n kú àkókò yìí pé adé á pẹ́ lórí àṣẹ á pẹ́ lẹ́nu, ẹṣin ọba jẹ kó pẹ́, àwọn olórí àṣìṣẹ́ ìbí, ìlú àgbèjẹ owó àgbèjọ ọmọ, ọ̀pá ìtẹ̀lẹ̀ tó fi ń kó ilẹ̀ Odùduwà jẹ ọ̀pá náà ò ní ṣẹ́ mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá tara wọn mo sọ pé kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà, kábíyèsí o, kábíyèsí o, ẹ kú àṣeyọrí ti ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A dúpẹ́ fún Olódùmarè, a rẹ̀ dúpẹ́ fún àwọn alálẹ̀ pé wọn ò jẹ́ kí ogun àtẹ̀yìnjà, ogun àdáná sunlé àdáná sun dúkìá kò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Torí náà mo kí n pé ẹ kú oríire sà. Mo tẹ̀ kí gbogbo ọba aládé tó wà ní ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, ní ilẹ̀ kóòtù òjíire pátápátá pé wọ́n kú àkókò yìí. Àwọn olórí wọn á ṣiṣẹ́ ìbí, ẹṣin ọba á jẹ kó pẹ́ o, adé á pẹ́ lórí o, wọ́n ṣe kábíyèsí gbogbo orí adé. Olótú, orúkọ mi ò yí padà, ọmọọba Lateef Adékúnlé Adégoróyè Òyí, aláròjinlẹ̀, Ifáwuyì Ṣàngó gbóhùn, ọmọ aníyàá lọ́run má bẹ̀rù èpè. Kábíyèsí o, mo kí pé ẹ káàbọ̀ sí olú iléeṣẹ́ ìṣọ̀kan Yorùbá, ẹ kú rìn. Ṣe rí ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun, ṣe rí Olódùmarè kì í ṣọba ìkà. N tó bá dẹ̀ pinnu kò sẹ́dá tó lè yí padà. Láàárín èmi àti yín, tá a bá fẹ́ wò gẹ́gẹ́ bí èèyàn, à ń sọ pé ó ṣeé ṣe kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Nurudeen Jackson Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ accord, pé kó má jáwé olúborí. Ṣe rí fìtínà yẹn pọ̀ jù. Àwọn èèyàn bíi mẹ́rin kan wà tí máa yànnàná àwọn nǹkan kan lé wọn lórí nígbà tí ìpolongo ìbò yẹn bẹ̀rẹ̀. Ṣe rí àkọ́kọ́ ni àwọn àáfàá oníláwàní. Ṣe mọ̀ pé tó bá ti dọ́rọ̀, tó bá débi ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn, mo máa ń ṣe gáfárà kí n tó lè sọ̀rọ̀. Mo dẹ̀ máa ń sọ pé a máa ń kọ́kọ́ ń fọ̀rọ̀ lọ àwọn àgbààgbà, wọ́n á sọ fún wa eléyìí tẹ́ fẹ́ sọ yẹ sọ báyìí. Ibi tó máa dẹ̀ ní ká sọ síta bá sọ gbàbẹ̀, a mọ̀ pé a kì í jẹ̀bi. Àwọn àáfàá kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó kó lù jáde, tó kó bàǹdírí jáde, tó lùlù kiri, àti àwọn àáfàá kan tó sọ pé àwọn pásítọ̀ kan ọpọlọ wọn ti yòrò, wọ́n ń sọ̀sọkúsọ pé gọ́vnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ò ti lọ. Mo rí èèyàn tó gbéra láti ìlú Nàìjíríà lọ sí Saudi tó wà ń Kaaba tó sọ wípé à ń bọ̀ ló máa wọlé. Bẹ́ẹ̀ rèé, mo rí èèyàn tó jẹ́ wòlíì àgbà tí gbogbo èèyàn rẹ̀ tó pọ́nlé dáadáa, tó máa ń sọ pé tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí, tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ, àwọn ọ̀rọ̀ díẹ̀ kan sẹ́yìn lórí ọba àbíní bàbá wa àrólé Odùduwà, torí èyí tó sọ lórí bàbá wa olóògbé Aláàfin Lámídì Adéyẹmí tó sọ ń gbà yẹn, àwọn nǹkan yẹn lẹ́yìn ẹ̀ wọ́n ti sọ púpọ̀ tó jẹ́ pé òfegè ló ń padà ń bọ́ sí.
lórí ààrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó wà ń bẹ̀ wọ́n sọ púpọ̀, lórí bàbá wa Rilwan Aremu Oṣuọláńlé olówó Èkó bàbá Fuad wọ́n sọ púpọ̀, kábíyèsí wọ́n sọ púpọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá wa yìí dàbí bàtẹ́ pé omi tá bá dà sẹ́yìn gbá ilẹ̀ ló kàn ń bọ̀. Bàbá wa yìí sọ categorically pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ti ṣe sínétọ̀, ó ti ṣe gọ́vnà, kí ló ń wá? Ó háwọ́ ó fún gómìnà wa ńgbà kan nípínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ológun ní ìpínlẹ̀ Èkó nígbà kan, àti gómìnà alágbádá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ẹgbẹ́ PDP nígbà kan, ọmọọba Oyinlọ́lá ní Ògùgù. Ó ní kí ló ń fún mọ́tò fún? Kò ṣẹ̀ṣẹ̀ nínú pé kéèyàn appreciate àwọn àgbààgbà tó ti ṣiṣẹ́ sí ìlú wọn. Èyí ni gómìnà Adémọ́lá ṣe. Ṣùgbọ́n bàbá wa yìí, ṣé Olúwa ló sọ àsọtẹ́lẹ̀ yẹn gbẹnu wọn pé kò láwọ́ kó máa kẹ́rù ẹ̀ kó máa lọ, kò lè wọlé? Wọ́n sọ authoritatively. Ibẹ̀ náà la tún rí wòlíì míì tó dìde, ìyẹn bàbá confam. Ó ní tí Adémọ́lá Adélékè ò bá wọlé kó wá sọ òun lókùúta. Bí rògbòdìyàn ẹ ṣe le tó ń gbà yẹn, ó sọ with authoritatively. Tẹ́ bá dẹ̀ wo Adémọ́lá Adélékè fúnra ẹ̀, olótùú, ọ̀rọ̀ ayé ọ̀gbẹ́ni ẹ̀, ijó tó ń jó, ohun àwọn orin tó máa ń kọ, tó máa ń fìyìn fọ́lọ́hun yẹn. Nígbà tí election kù ọjọ́ mẹ́ta, mo sọ fún bàbá kan ní Olúwa, mo ní ẹ̀sà, wọ́n ní pẹ̀lú gbogbo ijó tọkùnrin ń jó, pẹ̀lú gbogbo ọpẹ́ tó máa lọ ń ṣe church, pẹ̀lú bó ṣe máa ń yin Ọlọ́run tó yìí, ṣé tí ò bá wá wọlé, ṣé wọn ò ní sọ pé ìjó ẹ̀sìn ló ń jó, láì tí ì ṣe pé wọ́n ti dìbò yan ẹlòmíì, àwọn èèyàn ti fi ń ṣe ẹ̀sìn already. Bàbá yẹn wá dáhùn pé ṣé mo mọ̀ wípé Ọlọ́run bá ṣe ń sìn ọ̀tọ̀ọ̀tọ̀, pé ìdí tí oníkálukú fi ń yin Ọlọ́run ó máa ń wà láàrin òun àtọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé Nurudeen Jackson Adélékè Adémọ́lá, gọ́vnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ní ìdí kan pàtó bó ṣe máa ń sọ tó ṣe ń yin Ọlọ́run. Ọlọ́run tó dẹ̀ yìn yẹn, Ọlọ́run yẹn ò jákulẹ̀. Olóòtú ẹ̀ǹdè kí wá yọ nǹkan kan ńbẹ̀. Nígbà tẹ́mi àti sọ̀rọ̀ tẹ́ ní àwọn èèyàn kan gbọ́ ètò tí mo ṣe kọjá, tán ní àwọn máa unfollow yín kìíní kan. Ṣé àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ojú tó lé ni? Àwọn èèyàn kan ti tẹ̀lé yín gbà kan rí, tó tẹ̀lé yín mọ́. Ṣé bó ṣe ń padà, àwọn oúnjẹ kéèyàn kan ní wọn bá padà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tún ń padà sáàyè wọn táàkì mọ̀ pé wọ́n kú. Tí èèyàn bá ń ṣe tó bá ti jẹ́ òótọ́, olótùú, tọ́lọ́run ò bá ti padà lẹ́yìn yàn, tẹ́gbẹ̀rún èèyàn bá padà, mílíọ̀nù lọ́lọ́run máa fi rọ́pò. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ Adémọ́lá Adélékè yìí dàbí orin olóògbé Dr. Síkírù Àyìndé Barrister? Ó ní ẹ̀dá tó hùn tó ń ṣe burúkú, táwọn máa dámọ̀ tó wá péjọpọ̀ tó ń ṣàdúrà fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣe kí ni? Ó máa ṣépè fún. Ó wá ní ẹ̀dá tó ń ṣe dáadáa tí gbogbo ayé bá wá péjọpọ̀ tó fi ń ṣépè, iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣàdúrà fún. Èpè tí ẹ̀rọ Àríkẹ́ Adémọ́lá Adélékè ṣẹ́ lásán, ó tó ka Adémọ́lá Adélékè kó pàdánù ìbò. Wọ́n kó gbogbo ọlọ́pàá tó ń tẹ̀lé kúrò. Síbẹ̀ Ọlọ́run ò kúrò níbi tó gbé wa. Sínétọ̀ tó ní kán máa pa àwọn àkọ́ọ̀dù, ó tún dúró ní polling unit ẹ̀, síbẹ̀ wọ́n tún dìbò pamọ́ polling unit ẹ̀. Ibi tóun ní kó tẹ̀ka sí ni kó tẹ̀ka sí o. Nínú constitution Nàìjíríà, èmi àti mọ̀ wípé sitting àwọn elected members, tẹ́ bá ti dìbò tán, òfin ní pé ẹ gbọ́dọ̀ kúrò ní polling unit. Ó dà ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ kankan ní ọjọ́ yẹn ní polling unit. Ẹ gbọ́dọ̀ wọṣọ ẹgbẹ́ lọ sí polling unit. Ẹ gbọ́dọ̀ dé fìlà ẹgbẹ́ lọ sí polling. Any form of campaign activities lórí ẹgbẹ́ kan kò gbọ́dọ̀ wáyé. Vote buying, wọ́n ní tó bá mú yàn ní polling unit, ìjìyà wà fún àbí? Ṣùgbọ́n ó ní iye èèyàn tí àwọn àkọọ̀dù mú ní polling unit pẹ̀lú owó tó ń dẹ̀ ń sọ iye owó táwọn bá lọ́wọ́ wọn àti list àwọn tó ní kó pín owó yẹn fún, tí wọn ọlọ́pàá ò dẹ̀ ṣe nǹkan kan fún wọn.
a rí àwọn polling unit ọlọ́pàá tó jẹ́ pé àwọn èèyàn kó aṣọ ọlọ́pàá sọ́rùn tó lọ ń da bẹ̀rù tó dẹ̀ ń gbé àpótí ìbò. Now gómìnà fúnra rẹ̀ sọ pé wọ́n gbé ọlọ́pàá kan wá láti Rivers pé ní ẹ̀ẹ́dẹ́nà station ọlọ́pàá yẹn sí, wọ́n kó ọlọ́pàá wá láti Cross River influence senate president. Gbogbo àwọn 30-something gómìnà lórí election state ẹyọ kan. Number 3 ìlú Nàìjíríà tó wà lórí ìjókòó, àwọn who is who ní APC wọ́n wà nípínlẹ̀ Ọ̀ṣun. Ṣe rí ẹni tó yẹ kó máa lọ káwọ́ mórí kó káwọ́ mójú kó máa sunkún kiri sí pé irú ìtìjú wo leléyìí, òun ni gómìnà Edo State Ọ̀tọ́pọ̀lọ̀ àbí Ọ̀tọ́pọ̀lọ̀ ní Àpàǹkò. Òun àtàwọn tó kó wá sí Ọ̀ṣun, ṣé wọ́n sọ fún ni pé there's no town without the owners. Ọlọ́run gbogbo nonsense táwọn méjì tó kó dání ẹ tán ní they say we cannot come to Ọ̀ṣun, governor of Edo State Ọ̀tọ́pọ̀lọ̀ Atapako is in Ọ̀ṣun, is in Kinikan, we are here to kick out Adeleke. Dancing governor, the roads we pass to enter Osun is Kinikan. Let the governor of Edo State come and tell us which durable road is function in Edo State. But with those threatening, God is not like a man. God came out with his own decision. Man's decision came first towards Governor Ademola Adeleke, but God himself came up with his supremacy to tell everybody that it's only him has the final say. Pẹ̀lú gbogbo federal mighty, Adeleke padà wọlé o. Ṣùgbọ́n ká kọ́kọ́ bira wa léèrè ẹ̀rọ àríkẹ́, ṣebí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìrànlọ́wọ́ wọn gbogbo hospital ìjọba tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti ń ta ẹ̀rọ àríkẹ́ kan tó fi ń wọ́ra. Ó padà fi ibi ṣú Adémọ́lá Adélékè. Òun tó wá sọ pé Adémọ́lá àkọọdù bá wọlé ọkàn wa máa jò òun lókùúta pa. Ó yẹ káwọn èèyàn ṣe é fún gẹ́gẹ́ bí ìwà ẹ̀ ní ibi tó bá ti pàdé ẹ̀ ń sì kan máa jù lókùúta. Ìbọn tó lòun nílé òun níbọn ní òun fi ṣe security ara òun, nísìn agbára ti padà sákọọd. Ó yẹ kí ìjọba sọ pé kán pé n tó ń fìbọn ṣe ní ẹ̀. Àwọn fídíò yẹn wà ńlẹ̀, orí òkè ìdílé òun tó bá yọ ń sàlẹ̀ òun á ti tú ọta sí wọn lára. Ó ti kó jẹ́. Ọkọ̀ òde kó jẹ́ o. Ó ti kó jẹ́ lóhùn sọ bẹ́ẹ̀. Ṣé fídíò tó fi sọ fídíò yẹn ti kú ni àbí ọ̀rọ̀ ẹ̀fẹ́ dàbí ọ̀rọ̀ sínétọ̀ ni tó sọ pé àìdánlò fóun? Kí ni dé tí irọ́ fi pọ̀ lẹ́nu àwọn àgbààgbà kan lọ́ṣun yẹn? Nígbà tí òfin orílẹ̀-èdè yìí sọ wípé ọba aláyé kan ò gbọdọ̀ jáde sí gbangba kó wá sọ pé òun ń campaign àbí ẹgbẹ́ òṣèlú báyìí lòun support. Ṣèbáyọ̀ ọba aláyé lọ́ṣun tó bọ́ta gbangba tó sọ pé à ń bọ̀ lòun support. Ẹ̀wọ̀n ṣe ni ọmọ ẹni onítẹ̀lẹ̀ rẹ̀ káàdì. Olótùú ọmọ ẹni ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Ìwọ̀nba ẹni tó ń pè ní bàbá, ṣé àwọn bàbá yẹn ò kó ẹ̀kọ́ pè bí ni? Ọba kì í gbè lẹ́yìn ẹnikẹ́ni tó bá ti bọ́ sí àwọn tó ń darí ìlú. Ṣé bàbá wa yìí ti gbàgbé pé ordinary chairman local government lásán ó lè yọba lórí ìtẹ́ nílẹ̀ Yorùbá àti ní gbogbo Nàìjíríà? Ṣé gbà wípé àwọn ọba tí gómìnà kan lè dédé gbọ̀n yọ gbàrà ó bẹ̀ látòrí irú àwọn bàbá wa Ọ̀nìrìṣà yẹn? Ìsọlé federal might ló lè sọ pé òun challenge authority wọn. So irú àwọn bàbá yẹn ń sìn irú ojú wo ló fẹ́ fi máa wò ó? Irú ojú wo ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ máa fi wò ó? Àbírú ọ̀rọ̀ tí bàbá kábíyèsí wa Olúwo ní àwa nílò ẹni ìwò
Aláàfin Ìwó, a jẹ́ gbogbo orúkọ tí gbogbo ẹlòmíì bá ń jẹ́. Ṣé emir tó bọ́ta tó ní ẹ̀ gbọ́dọ̀ dìbò fún ẹnikẹ́ni àfi APC, ṣé nǹkan kan ò yẹ kó ti sọ fún emir wa yìí pé ọba Abdulrasheed Telu Ọlọ́run kì í ṣe bí èèyàn o. Olótù, àbí ṣé n tó ṣẹlẹ̀ ńjọ́ sátidé kò tó ẹrù fẹ́ ìfura yín? Pẹ̀lú gbogbo intimidation yẹn, tó bá fẹ́ sọ pé èèyàn wí nìkan, kò yẹ kí Nurudeen Adeleke kó fi adúgbò ìbò yẹn kó fi ná APC. Ṣùgbọ́n tí àwọn èèyàn wa bá fẹ́ ṣe ní general election 2027, Olótù, ìyà ń jẹ àwọn èèyàn o. Ṣé ẹ mọ̀ pé lẹ́kìtì, gómìnà Èkìtì ó dẹ̀ ń kọjá lọ láti inú bọ́ọ̀sì náà ti ń ju búrẹ́dì sílẹ̀ fún àwọn aráàlú bí ẹran, bí ìgbà ayé àwọn òyìnbó amúnilẹ́rú tó máa ń da oúnjẹ sílẹ̀ lẹ̀ fún àwọn èèyàn. Àwọn èèyàn kan sáré jáde wọ́n lọ́ṣà nítorí pé ẹlòmíì ò ní hope oúnjẹ tó máa jẹ lé. Ṣé gbà wípé n tó jẹ́ káwọn èèyàn bọ́ta tó fi lọ ń gbà rẹ̀ sì tó pín tí ẹ̀rọ Àríkẹ́ pín lọ́ṣun, ebi tó wà nù ráìsì tó fi èpè sí kéèyàn máa fi ọmọ èèyàn rè. o tí wàá ṣe èpè lásán, èpè dẹ̀ràn ọmọ. Olótù, tí èèyàn bá ní oúnjẹ ńlẹ́sà kéèyàn wá déwájú èèyàn kó jẹ́ pé 1 million ló fẹ́ fún ẹ kó wá fi irú èpè yẹn lé lórí, ẹjọ́ ṣé èyí lè gbà? Màá ní kókó ẹ̀ máa lọ ní ẹ̀ ni. Àwọn tó tún wà fún ní 50,000 new note 500, ṣèbí EFCC wà ń lò àbí EFCC díjú wọn ò rí pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀. Ayé ìgbà kan tẹ bá fẹ́ fún àwọn tẹ fẹ́ ra ìbò lọ́wọ́ wọn, tẹ bá fẹ́ fún wọn lówó kọ̀rọ̀ ló máa ti fún wọn. Ṣùgbọ́n APC wọ́n to owó yẹn síta gbangba, wọn ò fi bò. Now, ṣé ìjọba máa sọ pé EFCC, àwọn IPCPC ṣé wọ́n máa sọ pé àwọn àjọ tí wọ́n mójútó ìwà ọ̀daràn, ṣé wọ́n máa sọ pé òrí yẹn? Now, àwọn èèyàn gba owó yẹn, àwọn èèyàn dìbò ìfẹ́nú ara wọn, wọ́n dẹ̀ tún dúró ti ìbò wọn. Bí àwọn ọlọ́pàá ṣe yìnbọn tó lọ́ṣùn, bí sójà ṣe intimidate àwọn èèyàn tó, àwọn èèyàn dúró láti fẹ̀mí wọn lélẹ̀. Tó bá jẹ́ pé bí gbogbo àwọn gómìnà 30 yẹn bọ́ ṣe péjọ sí Ọ̀ṣun àti senate president àti gbogbo àwọn àgbààgbà òṣèlú APC, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe ń péjọ lórí ìwà à ń jínigbé, à ń pààyàn Nàìjíríà, wàhálà wà Nàìjíríà, pé káwọn jọ péjọ pọ̀ bẹ́ẹ̀ kó wá ojútùú sí ìdààmú tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Olótù, ẹjọ́ ṣé àti ní rí solution sí? Wọ́n wá kó gbogbo energy yẹn, ẹ wá kó lọ bẹ́ẹ̀ nìkan sójà. Wọ́n wá sọ ṣe rí, mo yí òwe Yorùbá yẹn padà láti ọjọ́ sátidé yẹn. Wọ́n ní àjàbí ogún kò lè mú àjàbí ọgbọ̀n. Èèyàn kan ṣoṣo ó wá bá èèyàn over 50 tó jẹ́ pé àwọn tó ní kìmínú tó gbé owó ọ̀ṣẹ́ ọmọlẹ̀ wà ń bẹ̀ o. Àwọn wú ìṣú àwọn the biggest iroko trick ní inú ẹgbẹ́ òṣèlú APC ó tẹ̀ làwọn mọ́lẹ̀, ìtìjúlẹ̀ lómi fi sá lọ, wọn ò dókìlẹ̀ mọ́tò fi fìdúlẹ̀. Olótù, tó bá jẹ́ èmi àti wọn ni kó wá tẹ̀lé ààrẹ ìṣọ̀kan Yorùbá lọ́bì kan, káwọn ẹgbẹ́ kan kọ́kàn dédé kọ́ wá fẹ́ yìn wọn nífẹ̀ẹ́ yìí tiwa jọlẹ̀ kọ́ wá fẹ́ yìn jọlẹ̀. Ṣé side by side kan lè máa fi kú ọ̀bẹ? Mo tẹ mọ̀ pé gbẹ́mi débẹ̀ ò tiẹ̀ ní dúró tẹ mọ̀ pé òun ò jìnnà sílẹ̀. Tó bá ti pé kámẹ́rà, tó bá jẹ́ pé òun wọ tíṣẹ̀tì ìṣọ̀kan Yorùbá tẹ́lẹ̀, side by side ló máa fi bọ́ àgbẹ̀jù sínú kí náà máa lọ. Olótù, ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Intimidation yẹn pọ̀ jù. Ṣùgbọ́n àsìkò yìí ló yẹ kí bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Election Ọ̀ṣun tó lọ yìí. Yes. Kí ni signal fún 2027? Olótù, ṣe rí tá a bá fẹ́ tọ́ra wa ni wípé aṣáájú Bọ́lá Ahmed Tinubu, current president of Nigeria lénìí, pé is a man of the game, is on top of the game. Olótù, irọ́ là ń pa o, irọ́, nítorí pé ṣe rí àwọn èèyàn
ṣe rí àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn seriously ìfẹ́nú àwọn èèyàn làwọn èèyàn fẹ́ ṣe tírú nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun yẹn tó bá ṣẹlẹ̀ ní 2027 sáà àwọn èèyàn máa gba owó wọ́n máa gba oúnjẹ wọ́n máa gba gbogbo ohun tó bá pín wọ́n máa dìbò wọn fún ẹni tí ọkàn wọn bá yàn so bí ọ̀kan bá sọ pé wọ́n máa lo force gbogbo aláwọ̀ àmẹ́ǹpà tí ọ̀rọ̀ Ọ̀ṣun kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni pé Davido kò ṣe nǹkan méjì ó pass signal sí Amẹ́ríkà nígbà táwa náà ṣe program bí kí ni mo ṣe mo pass signal sí Amẹ́ríkà so definitely ojú àwọn èèyàn ti là ju ayé ìgbà kan lọ agbára social media ẹ̀rọ ayélujára ó ti pọ̀ ju ayé ìgbà kan lọ ibi tó yẹ kí ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ aṣáájú Bọ́lá Ahmed Tinubu kán ti ṣe àwọn àtúnṣe tó yẹ kán ṣe àwọn àtúnṣe tó yẹ kán ṣe lẹ́kùnrẹ́rẹ́ àwọn àtúnṣe yẹn ló yẹ kán ṣe láwọn àsìkò yìí pé gbogbo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dé yìí kì í ṣe wípé kán wá máa dá kí ló ti ń pè kán wá máa implement àwọn òfin kan tí kò sí tó máa nílùú lára ó ti yé yín sí now subsidy tó ń yọ kúrò àǹfààní wo ni subsidy yẹn ń ṣe fún Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń pa àwọn èèyàn seriously owó school àwọn ọmọ owó ibi tá à ń fi 1,000 naira wọ mọ́tò lọ́ngbà kan rí olóòtú 5,000 wọ mọ́tò lọ́bẹ̀ àlọ́ àtàbọ̀mọ́ now tábà tí wọ́n máa wò owó iná tá à ń san lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n sọ wípé wọ́n máa pín mítà fún wa lọ́fẹ̀ẹ́ láti ìgbà yẹn náà sọ pé pọ́tà NEPA tó ti ní problem nísìnyí a ti sanwó mítà bíi láti bí oṣù 4 sẹ́yìn àìtí ìrìbà ẹ̀dẹ̀ sọ pé ọ̀fẹ́ ni nítorí pé àwọn tó wà ń di ètò yìí wọ́n ti mọ̀ pé ọ̀fẹ́ ló bá dé táwọn bá dẹ̀ bẹ̀rẹ̀ sí pín mítà yẹn lọ́fẹ̀ẹ́ ìwà àbàjẹ́ táwọn ń wù tíjọba ò mójútó àwọn ò ní rí wù mọ́ oúnjẹ àbàjẹ́ táwọn ń jẹ àwọn ò ní rí jẹ mọ́. so n tó ṣẹlẹ̀ kọjá lọ́sùn yẹn olótùú èmi fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà kó má ṣojú ṣáájú ní 2027 kó dìbò yẹn lẹ́tọ̀ọ́ àti bó ti yẹ bó ṣe yẹ ni o. lọ́gbà àwọn àkọ́bí yẹn. tó bá wá di ẹ jẹ́ kí àwọn kan wà kó volunteer ara wọn tó mọ̀ nípa ẹ̀rọ ayélujára kan jókòó ti ìbò yẹn bí Davido ṣe ṣe fún ẹ̀gbọ́n ẹ̀ kó máa mọ́nítọ̀ ẹ̀ títí wọ INEC dìgbà tó máa fi kà àwọn èèyàn ò gbọ́dọ̀ kú òní ìbò wọn no matter what intimidation. mo mọ̀ pé gbogbo àgbáyé ò ní lajúlẹ̀ gbogbo àwọn tó kú lọ́sùn yẹn ń sìn ẹ gbọ́ wípé gómìnà àti gómìnà wọlé ṣe lọ kí àwọn èèyàn kan ní Ìjẹ̀ṣà àbí bo ní sínétọ̀ yẹn ti wá ó lè ń pè lọ́wọ́ ó ní ṣé ẹ máa jẹ́ kí lágbájá kú lásán lọ́fẹ̀ẹ́ lófò bẹ́ẹ̀ ni ó láwọn ò ní jẹ́ kó kú lọ́fẹ̀ẹ́ ibi tó yẹ kéèyàn ti ṣọ́ra nìyẹn. now kí ni mo wá fẹ́ sọ ni pé ìmọ̀ràn tèmi ni o ìmọ̀ràn mi fún ìjọba àpapọ̀ ni wípé kí aṣáájú kan yé jẹ́ kó máa lọ kó àwọn àtọ̀húnrìnwá gómìnà pé kó wá máa intimidate ilẹ̀ Yorùbá intimidation yẹn pọ̀ lọ́sùn o Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ sọ pé òun dé bóun ṣe ń dé ni ìyẹn dẹ̀ máa send signal sí bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu pé kò sí ẹ̀dá kan tó ní final say Ọlọ́run nìkan ló ní final say tó bá sọ pé ẹni tó gbé ọ̀rọ̀ Yorùbá ló kàn rú jù ẹ mọ̀ pé ẹni àkọ́kọ́ ni nínú wọn 2016 láti gbé ọ̀rọ̀ Yorùbá ló kàn láti gbèrú ṣé láti jọ́tẹ̀ tí ń tẹ̀lé mi ẹ gbọ́ pé mo lọ sí Àbújá pé mo lọ dúró pé mo fẹ́ gbowó kó tó di pé ààrẹ di ààrẹ ẹ gbọ́ pé mo lọ tò sí bọ́dílọ̀ pé mo fẹ́ gbowó ṣé mi ò sọ fún pé nígbà tá a bẹ̀rẹ̀ campaign fúlì APC ta gbé bọ́ọ̀dù ẹ̀kejì lọ èyí tá a ya Ṣẹ̀tìmà àtàṣáájú àtàwọn tó máa contest sí ṣé mi ò sọ fún pé a rí first lady ńjọ́ yẹn nígbà tó wọlé lọ gbé ládà tó máa fi ṣe ń ta ṣé mi ò sọ fún pé first lady bọ́ta ó wà nú mọ́tò àwọn ọlọ́pàá ìwájú kò ti wà tó drive wọnú second compound wọn ibi tí mọ́ṣáláṣí wà ṣé ìgbà táwọn tó tẹ̀lé mi tán ní ká lọ dúró pé ká rí first lady ṣé mi ò sọ fún pé mo sọ fún ọ pé mi ò lọ tọrọ owó n ta fẹ́ ni pé kí Yorùbá wà ní ipò kí bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu kó má jẹ́ káwa kábàámọ̀ pé Yorùbá bọ́ sípò yẹn
so gbogbo ohun tó bá máa ṣe ń sìn kọ́ fún gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ contest kọ́ fún wọn ní free grant oníkálukú kó contest kó má sí ọ̀rọ̀ intimidation àwọn tó dẹ̀ ń lérí pé ẹgbẹ́ kan ò gbọdọ̀ wá sílẹ̀ Yorùbá wá campaign kan já wọnú àpọ̀n tí ó yọ what is going to be it will be kò sí nǹkan kan tẹ́nì kankan lè mọ̀ ọ́ ṣe ní tó bá máa ṣẹlẹ̀ ó máa ṣe kí ni ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n coming 2027 I am not against Aṣáájú Bọ́lá Ahmed Tinubu because tó máa tó ń ṣe pé ó dìgbà táwọn sọ pé torí pé èèyàn tó bá jẹ́ pé àwọn kan torí pé wọn ò rí jẹ́ níjọba ẹ̀ wọ́n á ti máa sọ̀rọ̀ ìjọba yìí láì dá tipẹ́tipẹ́ ẹ̀jẹ̀ mọ̀ a ní strength tá a lè fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n strength yẹn à nílò ju wípé kí Yorùbá kó má jẹ́ pé Yorùbá tó wà ń bẹ̀ ń sìn kó má jẹ́ èébú fún wa láti ọdún táwọn Haúsá àwọn ọmọ kàáhùn kan ní ẹ̀tọ́ ti ń ṣèjọba ní ìpọ́pọ́ fẹ́ dìbò ní stéètì kan kí adúlúye gómìnà yẹn lọ sí stéètì yẹn rí abẹ́yìn gbọ́ rí ni adẹ̀ ń pè wọ́n ní ọmọ kàáhùn kan ní ṣùgbọ́n ìmọ̀ràn mi sí gómìnà Jackson Nuru Adémọ́lá Adélékè ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan sọ wọ́n ní tí aṣáájú à ń bọ̀ tó bá pe àwọn tó congratulate àwọn àjọṣiṣẹ́ papọ̀ kó má yí ìpinnu yẹn padà kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó lè máa dùn lọ bó ṣe ń dùn lọ yìí gbogbo àwọn ọba aláyé tó bá dẹ̀ ṣẹ̀ wọ́n lásìkò ìbò kan dáríjì wọn fún àjọṣepọ̀ wọn kó tún máa lọ bàbá wa Ẹdẹ tìbí tẹ́dẹ́ kábíyèsí bàbá ẹ bá gómìnà sọ̀rọ̀ ọmọ yín ni àbúrò yín ni pé gbogbo ọba aládé tó bá ṣẹ̀ wọ́n lásìkò yẹn kó fojú fò ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n àwọn kan wà tẹ́ṣẹ̀ wọn ò ṣe fojú fò. náà fẹ́ bèrè pé irú ẹ̀rọ àríkẹ́yìn kí ni kí gómìnà. kó sọ fún gómìnà ìbọn ẹ̀ tó gbé pamọ́ sínétọ̀ pé tóun bá dúró sókè òun máa dá ọta sí wọn lára sínétọ̀ tó sọ pé kó máa pa àwọn ọmọ ẹgbẹ́ accord gómìnà láṣẹ àti òun ṣe number 1 citizen state ẹ̀ honourable tó sọ wípé òun ṣe ń rí ààyè ti speaker Ọ̀ṣun state ní lọ́wọ́lọ́wọ́ yìí o now kó padà wá tún sọ fún speaker yẹn sí pé òun ráyè tiẹ̀ àwọn èèyàn yìí wọ́n ní ẹjọ́ láti dáhùn níwájú ìjọba ayé àwọn ẹ̀mí tó ti pàṣẹ wọn bọ́ wọ́n gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wọn ìjọba gbọ́dọ̀ gbé àwọn committee enquiry kan jáde tí àwọn lóòótọ́ máa wà ń bẹ̀ tó máa ṣe ìwádìí àwọn tọ́kọ̀ fẹ̀mí wọn ṣòfò láì nídìí níbẹ̀ election yẹn àti ìyá kan tó dúró ní polling unit tó sọ pé anybody tó bá dìbò fún accord kò ní kúrò ní polling unit àwọn yẹn ní ẹjọ́ láti jẹ́ níwájú ìjọba gbọ́dọ̀ ṣèwádìí wọn olótùú so tí èmi máa sọ òun ni ẹ ìmọ̀ràn mi sí gómìnà ni ẹ o now bàbá wa onírìṣà tó jẹ́ olórí aládé àrólé Odùduwà kọ́ pé gbogbo àwọn ọba aláyé tó bá wà ní Ọ̀ṣun papọ̀ kọ́ wá pé gómìnà àwọn tó bá ṣe gómìnà ní ìdákọ́ńkọ́ kọ́ ṣe àtúnṣe kí iṣẹ́ gómìnà kó dẹ̀ máa lọ kí gómìnà má wàá gbàgbé bí n táwọn sọ ni wípé tẹ́lẹ̀ Ọ̀ṣun state kì í ṣe industrial state but àwọn fẹ́ sọ di industrial state yìí sí kọ́ mú lérí yẹn kọ́ mú ṣe gbogbo àwọn ibi tó ṣe ọ̀nà sí tẹ́lẹ̀ kọ́ jẹ́ kí ọ̀nà yẹn kó ṣe kí ni kó kárí àwọn dividends tó ṣèlú kí gómìnà Adeleke kó jẹ́ kó kárí lọ́ṣun àbọ̀mí ni olóòtú. ọ̀rẹ́ ti bọ́lá tẹnu eléyìí tẹ̀sẹ̀ rà tó ààrẹ ti di gbogbo ẹ̀ka tí wọ́n ti gbogbo ẹ̀ka tọ̀ wọ́n lè sọ pé ògbẹ̀ náà kí ìran Yorùbá kọ́ bá ti àtẹ̀mẹ́rẹ̀ láàrin ìkọ̀ náà ní ìjẹunlógún wọ́n ti gba oníwá ní ìmọ̀nà wọ́n ti gba àjèrè nímọ̀nà kódà wọ́n délé ọ̀nà tó àga kábíyèsí wọn gba wọn náà mọ̀nà olùgbọ́nà ọ̀yọ̀dọ̀ wọn kódà wọn lọ́dọ̀ Aláàfin àti ìbú bàbá yìí ni àti ìlú Ìlọrin àti Ìlọrin wọ́n ti lọ ìdìbò lọ́dẹ kan ìbò ti lọ ìpínlẹ̀ Ògùn lọ́dẹ kan ìbò ti lọ ọlọ́ọ̀ba lọ́dẹ kan ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìlànà Ògùn tó wá ò ní bàjẹ́. ìyàwó ìgbọ̀n ò ní dàrú. èsì ò ní bàjẹ́ o ìgbọ̀n ò ní bàjẹ́ láti gbogbo ilẹ̀ Yorùbá ká. nọ́mbà tó lè pe Ààrẹ Ìṣọ̀kan Yorùbá sí tẹ́ bá fẹ́ gbà wá mọ̀ràn àbẹ̀fẹ́ ní nǹkan kan ṣe 081 46 66 02 88 081 46 66 02 88 pàtàkì ni wípé èmi ò gba ọ̀rọ̀ àlùfàǹṣà láti ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan o pé láti bá wa sọ̀rọ̀ kẹ́ni ẹ sọ ohun tó mọ́gbọ́n wá lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní kì í ṣe Jésù o béèyàn bá gbá mi létí ọ̀tún máa fi dọ́bù rọ́pò ẹ̀ ní o ire o. wọ́n ti ká tó padà lọ́jọ́ bí ayọ́
ó dàbọ̀.